Africa Content TV. Ànábì Dáúdà ní bẹ́ẹ̀ bá ṣe jẹ gbèsè lẹ́ẹ̀ṣẹ̀ san. Àkọ́kọ́ nù. Ànábì Dáúdà ní bẹ́ẹ̀ bá ṣe jẹ gbèsè bẹ́ẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ san tẹ́ ẹ bá yá náà lẹ́ẹ̀san. Ẹ jẹ́ àti bẹ̀rẹ̀ kí èso ọ̀rọ̀ ara wa. Bá a bá ṣe jẹ gbèsè. Láṣẹ san. Irú tó bá yá náà gbèsè ni ó san. Ẹ jẹ́ wá wò. Kàmá tadinu tudanu. Wa kama tazra'u tahsud. Lónìí, mo ní ìdí owó kan tí ò lè ju 1 million lọ. Lọ́dọ̀ bàbá Peller. Mo wá lọ rèé bá Shina Peller, mo ní ọmọ mi dákun tó yọ lọ. Àbí gẹ́gẹ́ bí ara Saudi. Mo ní ìdí owó kan ojú 1 million lọ. Péré. Ó ní òní bá mi. Ó lè wá ti jẹ́ lẹ wá sí ẹ mọ̀ pé ẹ̀ nídìí kẹ́ ẹ wá. Ẹ ti rán Ajani sí pẹ̀sì. Ẹ kàn ránṣẹ́ pé ẹ bá ti rán ọmọ kan sí ní ọ̀wá gbà. Mo yá owó yìí 1 million naira. Èló mo pè jàmá. 1 million. Mo wá dá ọ̀sẹ̀ tí ń bọ̀. Ọ̀sẹ̀ tí ń bọ̀ pé mo yọjú mọ́ o. Ọ̀sẹ̀ kìíní, ọ̀sẹ̀ kejì, ọ̀sẹ̀ kẹta, ó lò oṣù mẹ́ta. Mo wá mú 100,000. Mo fi sínú ẹnfílọ́ọ̀pù. Mo bá kọrí ilé Shina Peller. Ọmọ mi ó wà nílé, olóhùn wà nílé tọ̀ bọ́ bá rí bẹ́ẹ̀. Ní oní tí mo wá gbowó kan lọ́wọ́ rẹ̀. Owó òun náà mo ní wá dá padà. Ó ní ẹ sì ṣe dáadáa bẹ́ẹ̀. Mo bá wá na envelope 100,000 naira. Èló ni mo yá jàmá. 1 million. Wọ́n gbọ́. 1 million. 1 million. Tọ́. Mo wá fún ní 100. Ẹ jẹ́ abẹ́rẹ́ lọ Shina Peller. Sọ gbà bẹ́ẹ̀. Ṣé ọkùnrin àníṣe ṣé ọtí ọlọ́run bẹ́ẹ̀. Òbí ń bá fún ọ lówó wọn sọ pé ẹ ń gbọ́ jẹ́ pé tẹ̀sán náà nù ẹ máa lọ. Fífi ilẹ̀ fọlọ́run gan ni jàǹgbá. Wọ́n ti fẹjọ́ sọ ọlọ́run. Àbọ̀ òní ó ti gbẹ́jọ́ mi lọ́dọ̀ ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀. Bí Shina Peller ọba ti gbà wàláhì ọlọ́run ò ní gbà. Ọlọ́run náà nígbà wákàtí 5 lọ́lọ́run béèrè lọ́wọ́ rẹ̀. Ó wàá ká ṣùgbà, ó ní ká ilà, ó ní ká lásàrì, ó lọ fi sáyé yọrí rẹ̀. Ọlọ́run náà nígbà o. Wọ́n ń ká Sámú lọ́wọ́ lọ sáré tó fẹ́ ṣubú lulẹ̀. Ní èyí ti jẹ́ Sámú kí ló ń fi ṣe. Láìkí mẹ́gbẹ́bà ti sáyé. Wọ́n sáré Sámú. Kàmá tadinu tudanu. Òwe mẹ́tẹ̀ẹ̀ta tó bá ti mọ́ wa lára. A jẹ́ pé gbogbo ẹ̀ ọ̀rọ̀ ìwájú ọlọ́run. Ṣùgbọ́n tí ọba mọ́ wa lára wàláhì ọlọ́run náà ò ní gbà. Kàmá tadinu tudanu. Gbèsè tí mo jẹ onímọ̀ lọ san lẹ́ni tí mo san owó sọ pé mo fẹ́ yìí o. Àkọ́kọ́ nù. Pé lẹ́sẹ̀kẹsẹ̀ ní ti ń fà mí kóòtù ọlọ́run. Wákàmá ta'malu tujza. Wákàmá ta'malu tujza. Owó kejì. Òwe ẹlẹ́ẹ̀kejì nìyẹn o. Ntẹ́ ẹ bá ṣe lẹ́ẹ̀gbà. Ntẹ́ ẹ bá ṣe lẹ́ẹ̀gbà sẹ́. Sheikh Daoud. Ọlọ́run bá di ogun mọ́nítọ̀. Ayi Dáúdà ọmọ fẹ́ sinmi àmì kan fọ́kọ̀. Ìnáwó ńlá ni wọ́n á wo bó láṣẹ ṣe. Wọ́n á ń béèrè lọ́rùn kí ewó lẹ́ẹ̀ní ń bẹ̀. Ẹgbẹ́ yìí náà ní nǹkan. Bó ṣe wá di bá sin ọmọ fọ́kọ̀ wá di wàhálà. Òbúrú ẹ máa lọ lé. Bámi ẹ má wọrí. Ẹ máa lọ lé o. Ọgbà po ráìsì 10 ránṣẹ́. Ó gbé màálù 2 ránṣẹ́. Ó fi 2 million lé lórí. Ìnáwó ti ṣe. Babalagi ogun náwó. Gbogbo ìlú Ọ̀yọ́ a ti parí ètò ìyàwó àbá parí. A ti parí ẹ̀. Ó parí. Òróró tẹ̀lé. Ẹ wá báńkì di ogun pọ́mọ̀ ṣe o. Ẹkún náwó bàbá. Kàmá ta'malu tujza. Ọlọ́ọ̀ni tẹ́ ẹ bá ṣe lẹ́ẹ̀gbà.
àṣeyàwó ajídáwúdà náà wá bẹ́ẹ̀ ọbẹ̀ sí náwó tọ́ ọ̀wájú ọ̀sẹ̀ mélòó kan lọ lò náà bá padà wá bá mi pé irú kiri tẹ́ ẹ ṣe ń yóò ní aláàjì èmi náà fẹ́ ṣerú ẹ̀ mo fẹ́ ṣerú ẹ̀ fọ́mọ mi ẹ̀yin lẹ́sìn gbọ́dọ̀ so wọ́n papọ̀ ẹlẹ́ṣẹ̀ wá sí. mo ní lọ́jọ́ náà ìdí ọ̀dà kò sí problem. tọ́ kàmáyẹ́ta mẹ́lò Júdìzà ntọ́ ọba ṣe ló gbà. lọ́gbọ́dọ̀ gbà Allah. ndí ó ti wá sọ fún mi olóko oṣù méjì ọ̀dọ́dọ̀ rẹ̀ ń wò kí n wò pé ọwọ́ akọ̀túnla tọ́jọ́ tí wọ́n ó sin ọmọ fọ́kọ tó dé mọ́ wá lọ lé rẹ̀ wá ní ayé igi ogun tó bínú pé o rí mi láti ẹjọ́ yìí àìgbélé náà ní ẹkú múra ẹkú náwó tó lálùbáríkà èrè ọ̀pọ̀ ń bẹ́ẹ̀ wọ́n ṣàdúrà tán mo wá ní tó mú mi wá ó ní pé láti ẹjọ́ yìí mo ti búùkù fún físà òmùra Saudi sọ pé ká mọ̀ wá látijọ́ yìí. ngbà tí a ní a máa bọ̀ yìí mo wá fẹ́ lọ sí òmùra wọ́n ti fún mi ń físà ọ̀tún la tẹ́ẹ̀sì ṣèyàwó yìí gan-an. Kíni ni ló bọ́ sí? Ẹ pariwo ọlọ́njà máa. Mo wá fẹ́ mà lọ́dọ̀ igi ogun. Láti igi ogun. Ṣé ọ ṣàdúrà fún mi pé àlọ́ rẹ àbọ̀ rẹ? Ájì Dáúdà ní kò ní ṣe é ṣe. Ájì Dáúdà ọgbà o. Bẹ́ẹ̀ni. Torí pé n tó ṣe fún mi lèmi ò ṣe padà fún yìí. Ládùúrú gbogbo ń tọ́lọ̀ ń ṣe fún wọn náà. Àìmoore ló fi ń san orí Ọlọ́run. Ọlọ́run náà ní í gbà o. Ẹ̀yẹ òmùra. Alájà wa Sàdíyà. Kàmáàtà Àmàlù Júdìzà. Bẹ́ ẹ bá ṣe Lẹ́gbà. bí Ájì igi ogun bó ṣe mírí yẹn. Pé kẹ́kẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rọ àsìkò olè ń lọ wúra tọ́lọ́hùn nígbà olè ń lọ. Allahu Akbar. Àìgbà rẹ̀ yẹn màpọ́lọ̀ náà nígbà. Wàkàmá tẹ̀sírà òtá sùn. Wákàmá tẹ̀síra òtá sùn. Tẹ́ ẹ bá sì gbìn lẹ́ẹ̀ka. Àwọn èèyàn méjì lọ rè mọ́kó. Olóko apá ọ̀tún, olóko apá òsì. Wọ́n lọ ọbẹ̀ wọ́n lọ sán ilẹ̀. Wọ́n kó gbòógì ibẹ̀ wọ́n sọ ná. Wọ́n gbìyànjú wọ́n kọbè. Njọ́ wọ́n ti kọbè síbẹ̀. Njọ́ náà ni wọ́n gbin àgbàdo síbẹ̀. Ni wọ́n gbin iṣu síbẹ̀. Oníkálukú lọlé. Olóko apá ọ̀tún wá bẹ̀. Lẹ́ẹ̀márùn lójúmọ́. Ẹ̀ẹ̀márùn lolóko apá ọ̀tún wá. Tí wá ń woko rẹ̀ ó gbé nǹkan kan tí ọ̀dọ́ gbọ́dọ̀ hù ń bẹ̀. Olóko apá òsì ń jẹ́ ó ti ṣe tó ti sẹ́kọ̀ọ́ tán. Tó ti gbé nǹkan sí ní ọba wá bẹ̀ mọ́. Mo béèrè lọ jàmá o. Ìbéèrè ni o. Wọ́n bá lásìkò tí a máa ń ya àgbàdo lóko. Ta ni ó rí nǹkan mú bọ́ o? Olóko apá ọ̀tún ni. Olóko apá ọ̀tún. Olóko apá òsì kí ni ó mú wá? Òfò ni. Ati'ullah wa ati'ur rasula. Wala tubtilu a'malakum. Wala tubtilu a'malakum. Allahu akbar. Wala tubtilu a'malakum. Tó bá mú olóko apá òsì tí ò rí nǹkan kan mú wálé jẹ́ pé òfò ló mú dé. Gbogbo ẹni tí ò nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run tí ò mọ Ọlọ́run tí kì í sin Ọlọ́run òfò ni ó ṣe níwájú Ọlọ́run. Inna ti tadhkiratun. Ìrántí nìyí. Tadhkiratun. Nǹkan kò mú Nàìjíríà o.
ẹ má ṣàdúrà tí ò ní gbà mọ́. àwọn ní kọ́lọ́hún jẹ́ ànífẹ́ ara wa. ọlọ́run kó tún wá ṣe. kó tún wá ṣe. àwọn làdá. èyí táàbí pé kọ́lọ́run ó tún nàìjíríà kí ni ó tún ṣe lára nàìjíríà. ọlọ́run ó tún èmi àti wọ́ ṣe. ó tún wá ṣe. ọlọ́run ó tún wá ṣe yóò fìfẹ́ ara wa síra wa lẹ́mìí. àmín. ọlá títóbi ànábì wa máa. sallallahu alaihi wasallam. abẹ́ ọlọ́run afọkànṣó ẹ̀gbẹ́. afàìní ikú ẹ̀gbẹ́. èyí tá a tún wá lọ́dún yìí má ṣe láwà mọ́ fún wa. àmín. bàbá wa tí wọ́n bí Dr. Fauzy abẹ́ ọlọ́run jẹ́ kẹ́ ẹ̀ nájà yín kalẹ̀. àmín. ọlọ́run jẹ́ kẹ́ ẹ̀ nájà yín kalẹ̀. ọlọ́run jẹ́ kẹ́ ẹ̀ nájà yín kalẹ̀. gbogbo wàhálà yín ò ní já sásán o. wàhálà yín ò ní já sásán o. ọ̀rọ̀ bí Fauzy ó ṣe wá dé ààyè tí ń fẹ́ ńlá ń wò lọ́ọ̀kan yìí pẹ̀lú òkú ọlọ́run yóò tẹ̀ òkú lọ́wọ́. sallallahu alaihi wasallam. pẹ̀lú òkú ọlọ́run yóò tẹ̀ yín lọ́wọ́. Fauzy ó rí nǹkan rẹ̀ mú wálé ń bẹ̀. yóò rí nǹkan rẹ̀ mú wálé ń bẹ̀. ọlá nàbí wa Muhammad. sallallahu alaihi wasallam. gbogbo olú Ọ̀yọ́ ò ní bàjẹ́ o. Ọ̀yọ́ ò ní bàjẹ́ o. Sàmì. ẹ̀yin Ọ̀yọ́ Mèsì tí mo ń wò lọ́ọ̀kan ni ẹ̀yin gan fúnra yín lọ́ọ́ ẹ̀kẹ́ sàmì púpọ̀. ẹ sàmì dáadáa o. ẹ̀yin ọba fún wa kẹ́ ẹ̀sìn yẹn ìmáàmù. ẹ̀yin ọba fún wa kẹ́ ẹ̀yìn ìmáàmù. ìlú ọ̀gbọ́dọ̀ tó báyìí kọ́ máa lò lórí o. bàbá ẹnìkan ò sì lè fi rẹ̀ jó lórí. ẹ̀yin Ọ̀yọ́ Mèsì ọlọ́run ọba yóò bá ń sáré ọlọ́run kún yín lọ́wọ́. ọlọ́run ó kún yín o. ọlọ́run ó kún yín o. ọlọ́run ó kún yín o. ọlọ́nàbí wa Muhammad ọbẹ̀ látòrí Ìbásọ̀run ó fi kárí gbogbo ẹ̀yin olóyè náà dáadáa yín ò ní bàjẹ́ alámọ̀rí yín ò ní dàrú ìlú Ọ̀yọ́ ò ní bàjẹ́ lé yín lórí ọ̀làlá haúlà. wala quwwata illa